èyí làwọn ohun tó ṣẹlẹ̀ nígbà tí Tinubu pàdé Aláàfin tuntun. kì í ṣe tuntun báyìí mọ́ pé Aláàfin Abímbọ́lá Akeem Ọwọ́adé ẹlẹ́wù ẹtù kínní ṣe àbẹ̀wò sí ilé ìjọba àpapọ̀ l'Àbújá níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbà á lálejò tó ṣe é ní ẹ máa wọlé máràbá. tuntun tó wà níbẹ̀ ní ti àwọn ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ àti ìyàtọ̀ tó wà nínú ohun tó ṣẹlẹ̀ náà àti ìròyìn táwọn kan ń gbé kiri. nígbàrà tí àwọn èèyàn kan ti gbọ́ pé Aláàfin wà ní Àbújá, ohun tí wọ́n bẹ̀rẹ̀ sí gbé kiri ni pé ọba náà lọ sí Àbújá nítorí ìròyìn ohun tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjíníà Ṣèyí Mákindé fẹ́ ṣe fún un ni. wọ́n ní bí Aláàfin Ọwọ́adé ti gbọ́ pé Mákindé fẹ́ gba àwọn agbára kan lọ́wọ́ òun, bẹ́ẹ̀ ló tẹkọ̀ létí tó di Àbújá pé ní Àbújá tó lọ yìí ẹjọ́ Mákindé ló lọ́ọ́ fi sùn níbẹ̀, pé kí Tinubu kìlọ̀ fún un àti pé ó lọ síbẹ̀ láti sá sí abẹ́ Tinubu ni. ṣùgbọ́n eléyìí kò rí bẹ́ẹ̀ rárá, kódà kò sí ohun kan tó súnmọ́ èyí tí àwọn èèyàn ń gbé kiri náà. Aláàfin kò torí Mákindé rèlú Àbújá, ó lọ láti kí Tinubu ààrẹ ilẹ̀ wa kú ilé ni. lílọ sí Àbújá tí Aláàfin lọ yìí àti ìgbàlejò tí kò wọ́pọ̀ tí ààrẹ Tinubu àti àwọn èèyàn ẹ̀ ṣe fún un ni yóò fi irú ipò tí Aláàfin wà láàrin àwọn ọba Yorùbá gbogbo hàn tí àwọn èèyàn yóò sì mọ, pàápàá àwọn tí kò bá mọ ìtàn ilẹ̀ wa dáadáa. bí a bá ti yọwọ́ Ọọ̀ni Ilé Ifẹ̀ kúrò, kò tún sí ọba Yorùbá míì tí yóò ní àpọ́nlé nílé ìjọba Nàìjíríà tó tún ju Aláàfin lọ. èyí tó fi hàn pé nílẹ̀ Yorùbá tiwa níbí ọba ńlá méjìlá ni. bí a ti ní Ọọ̀ni tó jẹ́ àrólé Oòduà, bẹ́ẹ̀ la ní Aláàfin tó jẹ́ aṣáájú ọmọ fún Odùduwà. torí kò sí ẹnìkan tí yóò gba ipò Ọ̀rànmíyàn láàrin àwọn ọmọ Odùduwà tó kù gbogbo. bẹ́ẹ̀ ni ní gbogbo ìtàn ayé kò tún sí ìlú míì tó ní empire lágbègbè tiwa níbí ju Ọ̀yọ́ Aláàfin yìí lọ, ìyẹn Ọ̀yọ́ empire. nítorí bẹ́ẹ̀ ni ìtàn náà kò ṣe parun. ẹni tó bá sì wo ohun tó ṣẹlẹ̀ nígbà tí Tinubu gba Aláàfin lálejò yìí, tọ̀hún náà yóò mọ̀ pé eégún ju eégún, èèyàn ju èèyàn, ẹja ju ẹja, ẹyẹ ju ẹyẹ, bẹ́ẹ̀ ni ẹranko pàápàá sì ju ara wọn lọ. kò sí ọba míì nílẹ̀ Yorùbá tó ṣáájú Ọọ̀ni pẹ̀lú Aláàfin. èyí ló ṣe jẹ́ pé àwọn tí wọ́n ń sọ pé nítorí Mákindé ni Aláàfin ṣe lọ sí Àbújá, àwọn kò mọ̀ pé ètò tó ti wà nílẹ̀ ni. ètò ti wà tipẹ́, wọ́n sì ti mú ọjọ́, ìyẹn ọjọ́ tí wọn yóò gba Aláàfin ilẹ̀ Yorùbá lálejò nílé ìjọba wa. ohun tó sì ṣẹlẹ̀ náà nìyẹn. àwọn tí wọ́n ń sọ pé pọ̀hún ṣe àkókò ìdí tàbí pé àjẹkẹ́ lánàá ọmọkú lónìí, pé èèyàn àtiró wọlé eégún àtiró jáde, pé ọ̀rọ̀ náà ti ju ara wọn ju. àwọn kò mọ ohun tó wà nílé ìjọba Nàìjíríà ni. ẹni tí yóò bá rí ààrẹ Nàìjíríà, ṣé ọjọ́ kan ni yóò fi ṣe é ni tàbí ọjọ́ méjì tàbí ọjọ́ mẹ́ta? àwọn míì ń fi oṣù mẹ́ta wá ààrẹ tí wọn kò lè rí i, bẹ́ẹ̀ àwọn náà súnmọ́. ẹni tó bá sì ti rí itú tí àwọn gómìnà tí wọ́n súnmọ́ aráàlú ní ìpínlẹ̀ wọn ń pa ni yóò mọ̀ pé láti rí ààrẹ kò rọrùn tó bí àwọn èèyàn náà ti gbé e. ètò ti wà pé Aláàfin yóò rí Tinubu lọ́jọ́ báyìí, wọ́n sì ti múra kínní náà sílẹ̀ dáadáa. Aláàfin pàápàá ti mọ̀ pé òun ò ní dá lọ, ó sì ti ṣètò àwọn tó bá ti joyè tí yóò bá òun lọ. nídìí èyí, ìrìn àjò náà kì í ṣe pàjáwìrì tàbí impromptu bí ọ̀rọ̀ àwọn olóyìnbó. ohun tí wọ́n ti dánú ẹ̀ lọ́jọ́ tó pẹ́ díẹ̀ ni. ohun tí ìrìn náà ṣe lọ geere nìyẹn o. ọ̀kẹ̀rẹ̀ ìlú Ṣakí, ọba Khalid Ọlábísí ló wà níwájú àwọn ọba tó bá Aláàfin lọ. bẹ́ẹ̀ náà ni Asẹ́yìn ìlú Ìsẹ́yìn, ọba Ṣẹ̀fíù Oyèbọ́lá Adéyẹmí, olóró ìlú Òró, ọba Joel Ọláníyì Ọlátóyè, ọ̀nà oníbodè Ìgbòho, ọba Abdulrasheed Jayéọlá, olú Ìṣin ti Ìyára, ọba Adémọ́lá Julius Ajíbọ́lá, pẹ̀lú onífìdítì ti Fìdítì, ọba Òyelérè Ṣákìrù Oyèwọlé. lẹ́yìn náà làwọn àgbà ìjòyè Ṣàmù ìlú Ọ̀yọ́ Lámídì Oyèwálé Fágbèmí, àgbà oyè Àṣìmíyù Àtàndá àgbà Akin, pẹ̀lú àwọn èèyàn pàtàkì míì tí wọ́n bá kábíyèsí kúrò nílé. bẹ́ẹ̀ ni ayaba Bíwùmí Ọwọ́adé náà dúró lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ gbágbá. Akeem Adéyẹmí Skimẹ̀ tí í ṣe ọmọ Aláàfin àná ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí ló ṣáájú gbogbo àwọn aṣòfin tó wá láti agbègbè Ọ̀yọ́ tí wọ́n wà nílùú Àbújá, táwọn náà sì dúró wámúwámú láti pàdé Aláàfin. ìyẹn ló ṣe jẹ́ pé kò sí gìrì. ní géètì àkọ́kàn ni wọ́n ti fi mọ́tò limosíìnì tó jẹ́ tìjọba wá pàdé Aláàfin
tí wọ́n sì gbé odidi bọ́ọ̀sì kan kalẹ̀ fáwọn tó tẹ̀lé bàbá. ń làwọn mọ́tò àwọn agbófinró kẹ̀ǹkẹ̀kẹ̀ǹkẹ̀ bá tẹ̀lé wọn ó di rẹ́irẹ́i nílé ìjọba. kí ọba tó dé làwọn ọ̀gá àgbà nílé iṣẹ́ ààrẹ ti ń dúró dé. gbogbo wàhálà tí sì máa bá àwọn kò mẹsẹ̀ wọn kò jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí Aláàfin tiwa. olórí àwọn òṣìṣẹ́ Tinubu ìyẹn Fẹ́mi Gbàjàbíàmílà ti dúró àtàwọn mínísítà bẹ́ẹ̀ làwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ bíi Sunday Dare, Báyọ̀ Ọ̀nànúgà àti ọmọ Aláàfin fúnra ẹ̀ tó jẹ́ òun lórí àwọn tí wọ́n ń bá Tinubu ṣètò iṣẹ́ gbogbo àti ìrìn gbogbo tó bá fẹ́ rìn, ìyẹn Victor Adeleke tó wá láti ìlú Ọ̀yọ́ pẹ̀lú àwọn míì bẹ́ẹ̀ ti palẹ̀mọ́ fún ọba Òwòadé. yàtọ̀ sí èyí, kálukú ọmọ Yorùbá ní Àṣọrọ̀k àti agbègbè rẹ̀ ti gbọ́ pé Aláàfin ń bọ̀. bí àwọn sọ́jà sì ti ń bẹ́rí làwọn ọlọ́pàá náà ń nà wọ́n tí àwọn èrò sì ń yọjú lójú fèrèsé táwọn ọ̀gá wọn ń jáde sí gbangba tí gbogbo wọn sì ń pariwo kábíyèsí kábíyèsí bí mọ́tò tó ń gbé ọba náà ṣe ń lọ sílé ìjọba. bí mọ́tò ẹ ti dúró làwọn ẹ̀ṣọ́ Tinubu ti dúró wámú fún tí àwọn mínísítà sì kí i káàbọ̀ sí ilé ìjọba. níbẹ̀ náà ni wọ́n sì ti mú ogun òkè lọ tí wọ́n fi sí ààyè pàtàkì òun àti ayaba pẹ̀lú àwọn ọba tí wọ́n bá a lọ gbogbo. nígbà tí Tinubu dé tó fojú kan Aláàfin, ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ ya àwọn ọmọlẹ́yìn ẹ̀ gbogbo lẹ́nu. àfi bí ìgbà tí àjọṣe ńlá kan ti wà láàrin wọn tẹ́lẹ̀. ọ̀rọ̀ náà kò sì yàtọ̀ sí ti pé ọjọ́ tí igi bá fojú kan iná náà ni wọ́n mojú ara wọn. nínú ọ̀rọ̀ tó padà sọ, Tinubu ní ohun tó dùn nínú òun jù ni pé ẹni tó ti rìn káàkiri ayé pẹ̀lú ìrírí ńlá, ẹni tó ti fàgbà hàn wọ́n nílé iṣẹ́ ńlá lórílẹ̀‐èdè Canada ló padà wá di Aláàfin ní ilẹ̀ Yorùbá. ó ní òun ti gbọ́ gbogbo itú tí Òwòadé pa ní Canada. òun sì mọ bí àwọn òyìnbó tí wọ́n jọ ṣiṣẹ́ ti fẹ́ tó. ó ní pẹ̀lú irú ìrírí ńlá bẹ́ẹ̀ ó dájú pé ohun rere ló wọ ìlú Ọ̀yọ́ Aláàfin. ààrẹ ní gbogbo wàhálà tàbí ìlàkàkà tó ṣẹlẹ̀ nígbà tí Òwòadé yóò di Aláàfin yẹn ó ní kì í ṣe nǹkan bàbàrà o. ó ní bó ṣe máa ń rí fẹ́ni tó bá fẹ́ gba ipò alágbára nìyẹn. ó ní kò yàtọ̀ sí bí ìgbà tí òun náà fẹ́ di ààrẹ Nàìjíríà, pé gbogbo ohun tó ṣẹlẹ̀ kò kúkú pamọ́ fáráàlú. ohun tí gbogbo ayé sì mọ̀ náà ni pé ẹni tí yóò ròyìn ogun kò ní kú sógun. bí ààrẹ ti ń sọ̀rọ̀ làwọn ọmọlẹ́yìn ẹ̀ ń wò ó. fúnra ẹ̀ ló sì sọ fún wọn pé kí wọ́n pa gbogbo ọ̀rọ̀ tó bá jẹ mọ́ púrótókòòtì sẹ́gbẹ̀ẹ́ kan. ìyẹn kankankan táwọn agbófinró àtàwọn òṣìṣẹ́ ìjọba máa ń ṣe tí wọ́n bá ti rí àlejò lọ́dọ̀ ààrẹ tàbí àwọn alágbára tó ń ṣèjọba. ó ní kò sí ààyè yẹn, pé nígbà tí Aláàfin ti jókòó sí àárín àwọn bí ìgbà táwọn wà nílé ni, ilé làwọn wà. àṣà Yorùbá sì gbọdọ̀ jẹyọ pé béèyàn kan bá fojú dọba àwòwò awo. lẹ́yìn tí wọ́n ti jókòó ní ọ̀kan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Tinubu dìde ló fi Aláàfin hàn ààrẹ gẹ́gẹ́ bí ìṣe wọn tó sì ṣàlàyé àsìkò tó jọba àti bí wọ́n ti fi jọba. nígbà náà ni ọba Òwòadé jókòó nípò ọlá rẹ̀ bíi Aláàfin, ààyè tí wọn kò fi gba òṣìṣẹ́ kan tàbí alágbára tàbí mínísítà kan, torí ẹni tí yóò bá sọ̀rọ̀ níwájú ààrẹ bó ti hùn kí tọ̀hún tóbi tó àfi kó dìde dúró. àmọ́ Aláàfin jókòó ni lórí ìjókòó náà ló sì wà tó fi bá Tinubu sọ gbogbo ohun tó fẹ́ sọ. èyí sì jẹ́ àpọ́nlé pàtàkì tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún Aláàfin Ọ̀yọ́, àpọ́nlé fún gbogbo Yorùbá ni. bí awo bá kì fún ni àá kì fún awo padà ni, nítorí tó jẹ́ ilé ìjọba Nàìjíríà ni wọ́n wà tó yàtọ̀ sí ilé ìjọba ti ìpínlẹ̀. ó di dandan kí wọ́n sọ òyìnbó nígbà tó jẹ́ nǹkan ti Nàìjíríà lápapọ̀ ni. òyìnbó ni Aláàfin sọ nítorí bẹ́ẹ̀ yẹn. Aláàfin Ọ̀yọ́ mú gírámà bọnu, ó sì sọ òyìnbó náà tó jẹ́ àsọyé èdè tí kò ní ìkọsẹ̀ kankan nínú. Aláàfin ní ká sọ ọ́ nǹkan ìwúrí ló jẹ́ fún Yorùbá pé ọmọ tiwọn náà ló wà nílé ìjọba bíi olórí Nàìjíríà. àti pé ohun tó ń mú inú òun dùn ni pé Tinubu kò dójú tà wọn, nítorí kò sẹ́ni tí kò rí àwọn ohun ńláńlá gbogbo tó ń gbé ṣe. ó ní gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ ohun dáadáa gbogbo, àti bó ti hàn sí gbogbo ayé pé ẹnikẹ́ni tó bá fẹ́ dé òkè yóò kọ́kọ́ gùn náà. gbogbo ohun tó dàbí ìnira tó ń kojú Nàìjíríà báyìí ó mọ̀ pé ohun tí yóò dẹ̀rọ̀ tó bá yá ni, àti pé Tinubu yìí náà ni yóò kó wa dé èbúté ayọ̀ tí gbogbo Nàìjíríà ń retí, nítorí pé ààrò kan kì í gbóná yanyan kó má rọlẹ̀ kákan fi sùúrù sí ni. Aláàfin ní ohun abámọ̀ bíi idán ní rí,
ìkún pàápàá sọ̀rọ̀ ó pòwe ó ní tí òun bá ń lọ nínú oko ẹ̀pà òun kì í mọ bí kinní náà ti kó sí òun lẹ́nu kóró pé Tinubu ti ṣe ọ̀pọ̀ àṣeyọrí gidi sẹ́yìn tásìkò tó sì ń ṣe olórí Nàìjíríà yìí náà kò lè jẹ́ àṣetì fún un. Bí Aláàfin ti sọ̀rọ̀ ní gbogbo èrò ibẹ̀ ń ké kábíyèsí nítorí ó fi Tinubu lọ́kàn balẹ̀ pé Ọ̀yọ́ ti dúró gbogbo Yorùbá sì ti dúró kò sì sí ohun tí yóò yẹ̀ wọ́n lẹ́yìn Tinubu torí dùgbẹ̀dùgbẹ̀ kì í lọ kó fọmọ ẹ̀ sílẹ̀ gbogbo ohun yòówù tó bá fẹ́ tó bá ti sọ fáwọn kìnínní náà yóò di ṣíṣe ni. Níbi tí Tinubu sì ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tirẹ̀ náà nìyẹn ó lóun dúpẹ́ lọ́wọ́ kábíyèsí o àti pé gbogbo ohun tí òun ń gbọ́ yìí kò yá òun lẹ́nu nítorí àwọn ohun tí òun ti mọ̀ pé yóò ti ẹnu kábíyèsí tuntun náà jáde nìyí nítorí àwọn ìrírí tó ti ní àti ìmọ̀ pẹ̀lú ẹ̀kọ́ rẹ̀ káàkiri. Ó ní ìjọba òun kò lè gbàgbé Ọ̀yọ́ o àti ilẹ̀ Yorùbá lápapọ̀ nítorí bí òun ti ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ Ọ̀yọ́ wà nínú ìjọba òun lẹ́gbẹ̀ẹ́ òun pàápàá tímọ́tímọ́ tó jẹ́ àwọn jọ ń ṣèjọba yìí ni tí wọ́n sì ń fi àṣà àti ìṣe Ọ̀yọ́ hàn pé ojúlówó Yorùbá làwọn. Ààrẹ ní níbi ètò ẹ̀kọ́ làwọn yóò ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìlera tó péye fún gbogbo àwọn èèyàn agbègbè náà bí àwọn yóò sì ti ṣe yíkáyíká gbogbo Nàìjíríà nìyẹn. Ó kí ọba káàbọ̀ ó ní àwọn yóò tún pàdé o wọ́n pàdé lóòótọ́ nípàdé àlejò míì tí kì í ṣe tàwọn oníròyìn ìpàdé ẹlẹ́ni méjì níbi tí àjọsọ ti wáyé dáadáa ni. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe kábíyèsí àti àwọn èèyàn rẹ̀ lálejò gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́ àti àwọn Yorùbá lápapọ̀ tó ń bá wọn ṣèjọba nílùú Àbújá gbogbo wọn náà ni wọ́n dìde ọ̀wọ̀ wọ́n dìde àpọ́nlé tí wọ́n wá yẹ́ kábíyèsí sí tí inú wọn sì ń dùn pé Tinubu fojú kan Aláàfin tàwọn. Ọláìwọlá alága ló ṣe àfojúsùn ìrìn àjò Aláàfin sílùú Àbújá yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.